fídíò tàkọ́kọ́ tí ń bá lọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní rí pàápàá jùlọ wọ́n ní fídíò èèyàn kílẹ̀ àtẹ́lẹ̀ náà but ó dáa kẹ́ni tí ń bá ń bọ́rọ̀ ẹ̀ ní pàdé kí wọ́n mọ kí ló bí ọ̀rọ̀ ìnẹ́fì tuntun fọ́ìsì tí mo play lẹ́ẹ̀kan nẹ́fì tuntun play kí kálukú lè mọ kíni tó ṣẹlẹ̀ wa man huwa al-mushar ilayhi bi hadha al-kalam al-ghalis ẹ gbọ́ mi. àwọn atajẹ́ síkà fún ìdí òmọ́ríkàs látòrí afáàgìdì wà lọ́la Abba Sulaiman Sabo Yaro kíní kan mọ́ríkàs ló kọ kíní kan mọ́ríkàs ti ń jẹ náà ẹ̀dá kan bá mi kọ́ orúkọ àwọn tó jẹ́ síkà yẹn gbogbo ẹ̀ bá mi kọ́ ọ̀gbọ̀n jẹ́ síkà fẹ́ mi dárúkọ wọn ẹ̀dá kan gbogbo yín mo bẹ̀ mo fi Ọlọ́run bá bẹ̀ yìí. sẹ́yìn pé gbogbo ọ̀rọ̀ yìí dá. ẹ ká stop fire. sẹ́yìn pé gbogbo ọ̀rọ̀ yìí dá. àní mi ò blame gbogbo tí gbogbo yín sọ mi ò. sẹ́yìn pé àwọn ọ̀rọ̀ yìí dá. mi ò blame anybody gbogbo anybody ti sọ sẹ́yìn o. kí irú ọ̀rọ̀ báyìí. ok. mi ò blame anybody o ṣùgbọ́n ìta sọ yẹn ti tó ẹ ká wo ti ẹ̀sìn Islam. Darul Kiram ṣé tàkọ́kọ́ yẹn ń disturb eléyìí ni. ṣé gbogbo àwọn tí wọ́n sí lára wa tẹ́lẹ̀ jẹ́ kí wọ́n fọ opportunity yẹn wọlé sí wa lára tí wọ́n fi ń ṣe fídíò dẹ́gbà wọn náà wá ń gbé fídíò fífún wa ní. ẹ dákun ṣe fídíò tàkọ́kọ́ yẹn ṣe ń disturb eléyìí ni èyí tó fẹ́ jáde nínú eléyìí mọ́ ni. àwọn ẹ̀jẹ̀ ká stop orí social media workers of knowledge ẹ dákun Darul Kiram afáwọn àgbà Darul Kiram ẹ dákun gbogbo yín ni mo bẹ̀ torí tọ̀lọ́. ṣé pé àwọn ọ̀rọ̀ yìí ń da báyìí kọ́rọ̀ ọmọ wa jáde níbi irú báyìí kí ni fi ń da tó. ṣe báyìí ìgbéraga ti bẹ̀rẹ̀ gbogbo yín yányá sẹ́yìn kéré sí mi lérí social media tẹ́mi wà ń bẹ̀ ṣe pé ìgbéraga ti bẹ̀rẹ̀ lérí social media tẹ́lòmíì náà tó wà ń bẹ̀ kéèyàn máa wá ṣe tàbí mú kún ìgbéraga ti bẹ̀rẹ̀ síta ni ìgbéraga síta ni. Ya subhanallah. lórí ọ̀rọ̀ ìmọ̀ pé káàkiri ó sọ̀rọ̀ tẹ́mi mọ́ tó bí dé tọ́lọ́kọ́ ló kàkàkì bẹ́ẹ̀ tó ní bàbá sọ̀rọ̀ ṣé wùdẹ̀ ni ó fẹ́ kí mo bẹ̀bẹ̀ ni lẹ́yìn kí mo wá bẹ̀bẹ̀ yìí wọ́n bá mọ̀ wípé ṣínṣìn wà lórí ẹ̀. sẹ́tìrì tajawusul adi ìkọjá láti bẹ̀rẹ̀ báyìí ìkọjá là. ọlọ́pẹ̀ ṣínṣìn wà lórí ẹ̀. àìmọ̀ wọn ara ti bẹ̀rẹ̀ báyìí. wọn kì í ṣínṣìn tí wà lórí ẹ̀. Ya subhanallah. àtàdí. lẹ́yìn tí mo wá bẹ̀bẹ̀ yìí tí wàá bọ́ta kò tó wá sọ pé ẹ o onífẹ̀ẹ́ bàbá. alámọ̀ yóò hadidu hàdà tani ṣe tàdídù fún. Ya subhanallah. onífẹ̀ẹ́ mú fún tí ni o bóyá bàbá mú tí wọn bàbá náà bàbá ẹ̀ ṣe kálukú ń gbọ́dọ̀. màmá méjì ẹ̀ mo fẹ́ sọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sọ̀rọ̀ lóṣù tàbí jà ẹ̀ ní ààyè lọ́dọ̀ wọn tó mi gbogbo ẹnu sọ ẹ̀ ní ààyè lọ́dọ̀ wọn tó mi. ok. bàbá mú tí wọn bàbá náà bàbá ẹ̀ níṣẹ́ àwọn àtọkùnrin lọ́dọ̀ méjì àwọn méjì ẹ̀ mo fẹ́ sọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sọ̀rọ̀ lóṣù tàbí jà ẹ̀ ní ààyè lọ́dọ̀ wọn tó mi gbogbo ẹnu sọ ẹ̀ ní ààyè lọ́dọ̀ wọn tó mi kò sí ìtìmọ̀ mú nínú iná máa bílẹ̀ tó máa bèèrè lọ́wọ́ pé ọ̀kọ̀lọ́mọ kí wọ́n ṣe fún ẹ̀ kò sí ń tọ̀hún ní. ọjọ́ tí kan ṣe tó ṣe bí aláìmáa ṣe láìpẹ́ yìí tí mo kì mọ́lẹ̀ tí mo gbọ́ gbùdùgbùdù aló lè bèèrè lọ́wọ́ pé kílódé tó fi bá wí. máa tún nà lójú mùdírù. sẹ́gbọ́ ẹ wò kọjá yè sí mùdírù máa tún nà lójú mùdírù wàláhì mo fọlọ́n tó dá mi mo fi búra ọ̀bọ yóò mọ̀ wọn rẹ̀. ana aqulu hadha bi kulli saraha ádámù ìrìfánì lọ́kọ́dírì ń dààmú ẹ̀ mo fọba tó dá mi mo fi sẹ́rí. èyí tí wọ́n ń wo òun kọ́ lèèyàn fi wo rẹ̀ kó tóbi tọ́ ọba tóbi ọ tóbi ju ta ni lọ. ṣé gbogbo èèyàn lọ́ọ́ máa bá sọ̀rọ̀ bí ọmọ tó bí àìmọ̀ wọn ara ni àìmọ̀ wọn ara ṣé gbogbo èèyàn ènìyàn gà lázọ̀rọ̀ fún tó bá fẹ́ sọ̀rọ̀ ádámù ìrìfánì lọ́kọ́dírì ni ìwọ wo ọ̀rọ̀ kọjá yè tọ́sọ nísìn máa mú máa nà lójú mùdírù sọ́ọ̀mà pọ̀ sàrífẹ́ sí mùdírù pẹ̀lú rẹ̀ tọ́sọ mo béèrè ni lánàá sí hálùkàlì mọ̀ háwá náà aláhàzí ilẹ̀ arab what is your problem kí ni problem ẹ tí wọ́n bá ti ẹ̀ ń wá peace ọ̀nà tí wọ́n fi máa make peace ilẹ̀ yìí tó gbé wáyìí sọ́nà tí wọ́n máa fi make peace ni àti fógun ìkíní àti fógun ìkejì ìwọ wá ń sọ lẹ́nu tiẹ̀ pé èyí tí wọ́n bá bí baba ńlá kú baba rẹ̀ dá ọ̀rọ̀ yẹn ju ẹnu ẹ lọ kó padà sẹ́nu ẹ ọ̀rọ̀ ẹni tí ó mọ̀ wọn rẹ̀ ni who are you kí ló jẹ́ sọ nǹkan tó jẹ́ gangan tó fi rò wípé onígọ́tì láti sọ irú ọ̀rọ̀ báwọn sẹ́nibọ́dì who are you mo béèrè lọ́wọ́ ẹni gbogbo yín yẹn
àbúrò lẹ́jẹ́ sí mi wojú àwọn tó kù lẹ́yìn kọ́ wá wojú tèmi dáadáa àbúrò sí ọ èmi sàbúrò sí ọ. fa innahu man lam yukrim nafsahu la yukarram. Man lam yukrim nafsahu la yukarram. Ọ̀rọ̀ tó sọ gbogbo tó sọ nínú ọ̀rọ̀ nísìn sọ pọ́n Mọ̀lánà Mudiru Markazi náà pẹ̀lú tó sọ pọ́n wọlé wà mú lójú Mudiru wà náà ẹ̀kọ́ dà nínú ọ̀rọ̀ ni sọ káyé gbọ́ àpọ́nlé dà nínú ọ̀rọ̀ tó sọ fún Mudiru bọ́ bá ti ẹwà yẹn kíníkà ọ̀nà ṣé gbogbo èèyàn lọ lè nani gbogbo èèyàn lọ lè nani ẹ̀mbọ̀ yọ wá mú alùkùránì wá gbé kùránì jáde pé gbogbo ẹni ó bá tún sọ̀rọ̀ ọ fi alùkùránì búra ọjà pj wálẹ̀ jẹ́ àwálẹ̀ èmi fi social media jẹun mo béèrè ni àbí wọ́n sọ pé haraka Facebook yìí àwa sọ di herifa aliamuru khilafa dhalika ọ̀nà tí wọ́n máa gbà pẹ̀tù sí nǹkan kan mo sọ fún ọ lẹ́ẹ̀kan àwọn ọ̀jọ̀gbọ́n àwọn onílàákàyè wọ́n ní líìnù lè kàláàmì huwa adatun fa'alatun raqiyatun limtilakil qulub ó fẹ́ jẹ́rì ẹ̀míyàn ó wá ń fi ahọ́n tó lè bá sọ̀rọ̀ ṣé gbogbo èèyàn láhọ́n tó lè gbogbo èèyàn ló rọ̀ ni èmi ò rọ́ ìtọ́ lè gbé kó èmi tó rọ̀rọ̀ gbé kò mí àmọ́ ọgbẹ́ líle kò mí wàláhì mo fọba tó dá mi mo fi búra ájọ máa fa àgbákò sóni who are you tani ọ́ mo béèrè ni ẹnìkan náà ó ṣe kíní kan jẹ́ olóòdì òun nu kẹsẹ̀ mi o wàláhì kìí sí mi òun nu o yóò dá kí kálukú lọ lè mọ̀ wọn rẹ̀ kí ló ń fira rẹ̀ pé kí ló jẹ́ kí ló já mọ́ wọ́n fún ọ ní kíní kan wọ́n fún ọ nígbà wọ́n fún ọ láwo ṣé wọ́n ní kọ́ ọmọ fi tẹ àwọn èèyàn mọ́lẹ̀ ni ṣé wọ́n ní ọmọ fi tẹ àwọn èèyàn mọ́lẹ̀ ni ṣé wọ́n ní kọ́ ọmọ fi mọ ẹ̀tọ́ ẹlẹ́tọ́ fún un ní tó fi wá ń sọ̀rọ̀ tó ń kó gbóró àwa yìí náà pọ̀ ẹ bẹ̀rẹ̀ social media lọ́dún mẹ́jọ ẹ ti wá ṣe ríire èyí náà ti wà náà achievement yóò mà dáa kí kálukú fúnra wọn lọ́wọ́ rẹ̀ wàyín wásílá aládùbí ìfàwásílá wàyín sọ̀rí máa ń fàsọ̀rí máa ń ká tọ́láàkì yóò dá kí kálukú dólé ọwọ́ ẹ̀ kí kálukú sì máa bóhun ti máa kí kálukú wá kọ̀ dámọ̀ tí ẹnìkejì dìsáfù kó kọ̀ dámọ̀ rẹ̀ fún má láíláí má wo gbogbo àwọn èèyàn pọ̀ jù wọn lọ wàláhì súnmọ́bẹ̀láhì lẹ́sì láìlá ìlàwà mo fọ́ lọ́n téyìn fi sẹ̀rí ẹ̀rọ mo fi búra tó bá ní gbogbo àwọn èèyàn pọ̀ jù wọn lọ ọ̀jù èmi lọ wàláhì tàlà ọ̀jù mi lọ because tí wọ́n máa wò tọ́fì máa gbé kíníkà ojúlágbẹ́ kò jámà kankan lọ́dọ̀ tèmi sọ̀rọ̀ mi yọ máa tániyà Allahu khairu mimma atak ó sì máa wá tẹ̀jọ́ màlúù àbí mi malẹ̀ ẹni tí wọ́n bá bí parí bàbá rẹ̀ dá ó pọ̀ kó ju ẹnu ẹ̀ lọ kó sì padà sí ọ lẹ́nu ọmọ wọn ara rẹ̀ Sayyidina Umar radiyallahu ta'ala anhu ó ní al-hurru ẹni tá a lè pè lọ́mọlúù àbí man arafa qadra nafsihi ó lẹ́ni tó máa wọn rẹ̀ wa qama inda haddihi tí ètò wa kọjá ìyá rẹ̀ gbogbo yín mo jù lọ ju àwọn àwọ̀ lọ mo fi ọba tó dá mi mo fi búra sínú èyí tó súnmọ́ ni wípé wàláhì tó lẹ́yìn mi ni òdodo mo sọ fún ọ kí ni wàhálà kí ni problem tí gbéraga pọ̀ kí ló ní tẹ́nìkan ní ọmọ fi gbéraga sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ o yóò dáa kájọ máa ṣàpọ́nlé ara wa ó sì máa wá tẹ́ anybody mọ́lẹ̀ anyhow
wọ́n fún mi ní certificate kìíní wọ́n fún mi ní certificate tá bá fún certificate ńkọ́ wọ́n ní ọmọ fi tẹ̀yàn mọ́lẹ̀ ni. sẹ́ni ọmọ fi tẹ̀yàn mọ́lẹ̀ ni. àbí tí wọ́n bá fún yẹn nírú certificate báwọn ni ṣé etí wọ́n retí lọ́dọ̀ ẹ̀ ń tọ̀hún ni pé kí ẹni òun kó ní tí wọ́n pè ní algerbal ló lè mantiki kó ní tí wọ́n fi wọn ọ̀rọ̀ kó tó sọ ọ̀wọ̀n ọ̀rọ̀ tó sọ wàláì fún abẹ́lá ilẹ̀sílá ìlàwà ọkọlù bàbá mùdírù pẹ̀lú ọ̀rọ̀ tó sọ níjọ́ tàkọ́kọ́ pẹ̀lú tẹnitọ́ sọ náà tọ́lọ́ sí gbá fún ọ̀sàwó fún ọ̀sẹ̀ kìíní ọkọlù mùdírù lérí ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mójú kó mẹ́ ni ọtún wá ṣe léyìn náà tó wá sọ̀rọ̀ sàkàsàkà mú lójú mùdírù máa ní lójú mùdírù ọmọ wọn ara rẹ o ọmọ bọ́ ti ma o ọmọ bọ́ ti ma o ọ̀n kọjá yìí o dẹ́ẹ̀dẹ́ rẹ̀ ọ̀n kọjá yìí rẹ o dẹ́ẹ̀dẹ́ rẹ̀ gbogbo èèyàn kọ́ lè lu o òdodo lọ́gbọ́n o gbogbo èèyàn kọ́ sí lè halẹ̀ mọ́ kìí ṣe gbogbo èèyàn lọ gbọ́dọ̀ máa rò nínú ẹ̀mí rẹ wípé o ní ìgbésẹ̀ kan tó lè gbé tó jẹ́ gbésẹ̀ aburú lérí ẹ̀ gbogbo èèyàn kọ́ o ẹ̀dá gbọ́dọ̀ máa ṣọ́ra gbogbo ń tọ́lọ̀ bá wo ṣe fún yàn pátápátá èèyàn gbọ́dọ̀ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ èèyàn gbọ́dọ̀ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ adé máa tẹ́ anybody máa lè just on how kò sí tó burú bí kọ́ pé kálukú sákèsí gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀dákun ẹ̀dá ọ̀rọ̀ dúró èmi ni ẹ fi bùn kọ́dọ̀ tó lè wí báwọn èmi ni ẹ fi yá èmi ni ẹ fi bùn ẹ̀dákun mo bẹ̀yìn ni àmọ́ kọ́ máa wá kọ́ máa ń di wa láì fi di wa láì ra dátà fún wa láì hópin péjì fún wa kọ́ tó wá bá a débi kọ́ ọmọ wa fa pọ̀nrípọ̀nrí bàbá kálukú ọmọ wọn ara rẹ̀ ọmọ wọn rẹ̀ mo fọ́ ọba tó dáni mo fi sẹ̀rí ọmọ wọn rẹ̀ ana antazir ya subhanallah wallahi mo fọba tó dá mo fi búra ẹ wọ̀rọ̀ tábà yìí kọ Babátúndé Umar Ajíṣefínní ó ní some people don't know you at all we that know you from long time from Ghana know you are not a kid but many of them are fool God bless you my sheikh wallahi mo fọba tó dá mo fi búra wọ́n yìí halẹ̀ mímí wọ́n yìí halẹ̀ mami jẹ́nsọ àti ìkà fún ọ wọn lè fogun halẹ̀ mami bọ́ bá fogun halẹ̀ mami ọ̀tẹ̀ wọn yìí finan kàlẹ̀ halẹ̀ mami tọ́ bá finan kàlẹ̀ halẹ̀ mami ọ̀tẹ̀ kẹ́nẹ́ kan ọmọ bú ni ọ kẹ́nẹ́ kan ni ọ ọ̀nẹ́gbá ọláwo wọn yìí fi halẹ̀ mímí o tọ́ bá fi halẹ̀ mami wàláì ọ̀tẹ̀ ni wàláì sọ pé wàláì mo bú ọ̀tẹ̀ ni o jẹ́nsọ kẹ́nẹ́ kan fún ọ máa mi ní àmà mi ìlàwàlàhù àmà lọ́nlọ́n kò pín síbi kan sọ níbi tí wọ́n ń wò tó wọ́n rò pé nǹkan ti tán bẹ̀rùn ibẹ̀ ní nǹkan mi ti bẹ̀rẹ̀ èmi ìsẹ́ni tán lè fi nǹkan kan halẹ̀ mọ́ máa halẹ̀ mọ́ mi o tó bá halẹ̀ mọ́ mi ọ̀tẹ̀ o kọ́dà tèmi àti ẹ bá ti jọ ń sọ̀rọ̀ tá a ti ń gbádùn ara wa bọ̀ tá à ń rẹ́rìn síra wa tá à ń ṣe kíní tó ọba yìí ṣe tàdídù fún mi wallahi ọ̀rọ̀ ó yí padà lẹ́ẹ̀kan náà nítorọ́ tẹ̀ máa halẹ̀ mi o àmọ́ halẹ̀ mo kọjá ẹni tó lè halẹ̀ mọ́ wallahi tallahi fún billahi allazi la ilaha illa huwa mo kọjá ẹni tó lè halẹ̀ mọ́ o ẹnìkan mú ọ ẹnìkan ṣe gbá mo kọjá ẹni tó lè halẹ̀ mọ́ o má halẹ̀ mọ́ mi má láìláì halẹ̀ mọ́ mi tí ẹ bá ṣe wípé àìmọ̀ wọn ara àti ìbàjẹ́ kéèyàn máa lo tone command fún anybody lórí Facebook irú rọ́bìṣì wo nìyẹn irú rọ́bìṣì wo nu ọtún wọn fọ pọ̀nrípọ̀nrí bá ńlá kálukú kí ni problem ẹ I'm asking you kí ni problem ẹ kí lọ rùpọ̀ jẹ́ kí ni nǹkan tó rùpọ̀ já mọ́
tọrọ pé ó lè fún ọ ní guts àti máa ṣe irú bẹ́ẹ̀ àbí gbogbo èèyàn ìní yàní ọ lè tàṣà látọ̀ lélẹ́rí. pẹ̀lẹ́pẹ̀lẹ́ o wàláì pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ o so mùdírù náà ló wá yẹyẹ lọ́wọ́ rẹ bá mùdírù náà ló wá wàá mú lójú mùdírù wà nà ẹ pé gẹ́rù máa kò ní wàá mú lójú mùdírù wà nà so mùdírù náà ló dìgbà sanwó. níjọ́ tọ́rọ̀ yìí ti bẹ̀rẹ̀ Ọlọ́run ní dásí ẹnìkan ò sì pé ọ sí torí àìpé èèyàn sọ̀rọ̀ tẹ́ sí wọ́n pè àwa ẹnìkan ló pè àwa yìí pé ó yẹ ìdìdí ẹ máa sọ̀rọ̀ ẹnìkan kò pè wá ìntótọ́ ìlà ń ṣe ìntótọ́ là ń ṣe ọ sì lọ́ọ̀ ní dá sọ̀rọ̀ ẹnìkan ò sì pé ọ kí n ti wá pẹ̀lú gbadá sí ọ̀dá sí pàápàá jùlọ ọ̀nà tí kálukú ń gbà ọ̀pẹ́rẹ́tì lérí Facebook ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọ̀nà tẹ́mi ń gbà ṣe program lé Facebook ní ìsìn láyé ọ̀ léṣe ó sì wá ṣe ọ̀ léṣe ẹnì kò sí ẹ̀rán mi so Ọlọ́run ní dá sí anybody ò sì wí nǹkankan anybody ò wí nǹkankan tó bá wá mọ̀ yí pé ó wá fẹ́ kí ọ̀rọ̀ yìí kó lodò kó lọ lè sinmi ó níbọ̀ ti sọ àwọn olówó apàṣẹ fún ọtún wọn bú paríparí bàbá ńlá bàbá àìmọ̀wára ni o àìmọ̀wára ni o tó bá já sí wípé ọba ní àwọn tí máa bọ́ sóòtọ́ ọ̀rọ̀ ó yẹ kí wọ́n jẹ́ yí ọ yí pé ọwọ́ aláìmọ̀wára aláìtàláì mú fọlọ́sẹ̀ rí gbogbo àwọn tó sọ pé àbúrò lẹ́yìn rẹ ni wọ́n ọmọ ojú eré wọn Daaru Kiramu tó kọ́pọ̀ sọ ọmọ ojú eré ẹ̀ sọ mojú eré mo béèrè ni kíní kan gbogbo yányá gbogbo ẹnu mo fi sọ kò sí ẹni tó láyè tó mi lọ́dọ̀ Mudiru Markazi àwọn ọbọ̀dù ayé àbọ̀dù ayé àmọ́ tóun tí bọ́ sí lọ láyè lọ́dọ̀ Mudiru Markazi yìí ìwọ náà tó wu ọ̀nà tó gbà sàpọ́nlé wọn sàpọ́nlé nù ìtẹ́ mẹ́ni tí ń sọ ọ́n bẹ̀ tí ń sọ pé òun ó mú níwájú Mudiru òun ná níwájú Mudiru ọpá Mudiru lẹ́nu ìwọ́tọ̀ láyè lọ́dọ̀ Mudiru ọ̀ nílà ká ìtàfẹ́ wọn rọ̀ ẹ dákun ẹ bá mi share program yìí so máa dó báyìí so àwọn Daaru Kiramu tí ń fún mi signal pé kí n dó so insha Allah al-Karim ẹ̀nà ọ́n di tún ó dìnnà èmi anala akhaf wallahi mo fọlọ́ mo fi sẹ́yìn èmi ọlọ́run lè dààmú aleykum salaam mo ti fẹ́ parí program báyìí ẹ fẹ́ sọ̀rọ̀ ọ̀dà bismillah ogbe yẹn ń gbọ́ yín báyìí. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ọlọ́run ṣe dáadáa fún wa. Àmín àmín àmín. Àdúrà wọn gbà inshallah. Àmín àmín. Àlàáfíà tó péye nínú iṣan ara nínú ilé ara nínú ẹ̀jẹ̀ ara Ọlọ́run bá wa ṣe àlàáfíà tó péye fún Mọ̀lánà Mudiru Markazi. Adama Allah ayatahu wa anfiyatahu. Ọlọ́run bá wa láàáfíà tó àlàáfíà inshallah. Wala quwwata illa billahi àmín. Ọkọlọmọ ó ní láti wà very careful because bí inú ṣe ń bí mi tí n bá fi bẹ́ẹ̀ react nǹkan tá à ń sọ ikọ́ náà wà sọ ṣe níjọ́ kìíní àná ó sọ wípé wàá na Yesalunaka ṣe ju Mudiru àkọ́kọ́ ni pé ṣé àyè fi Yesalunaka lọ́dọ̀ Mudiru ṣé wọ̀ ni. ẹ wò kọjá là ẹ wà rífín ó wá ń bú Yesalunaka pé tó wá bí bàbá ẹ̀ ṣé ọmọ pé Mudiru ṣé ọmọ pé Mudiru ni bàbá Yesalunaka kí ni Yesalunaka fẹ́ ṣe báyìí tí ẹsẹ̀ Mudiru ni ó dùn bàbá fún. tí Yesalunaka bá fẹ́ ṣe ìyàwó lọ́la tọ́wọ́ fẹ́ ṣe ìṣẹ̀lẹ̀ lọ́la kó lọ́ọ́ jẹ́ kó máa rí nǹkan ṣe ṣé Mudiru kan ló máa dúró fún wọn bàbá. téèyàn bá ti wà tó bá ti jẹ́ báńkà rere asọ̀rọ̀ sọ́bótò tí ò kì í mọ̀ wọn rẹ̀ tí ò mọ dèdè báàbù tó bá dúró sí ìwúkúwù ni ò máa wí. ẹni tẹ́mi mọ̀ mo ti gbé ẹni yẹn kò gbé fóònù
l'Amẹ́ríkà mo ti gbẹ́ nìyẹn kọ́ kìlọ̀ fún ó máa ń tẹsẹ̀ bẹsẹ̀ nínú ọ̀rọ̀ gan nínú àìmọye ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó ń sọ pé ìgbẹ́nu fi ń fọ̀tọ̀ bọ̀ torí pé lẹ́kàn náà ni gbogbo wa ti wá à ń gbójú fún ìlọ́dọ̀ fìtì tó bá ń ṣe. fọ́ọ̀mù yìí tiẹ̀ wá pọ̀ òun ló èmi mo lè ṣe gbá èmi ló lè ṣàwó èmi mo èmi lọ́lọ́run fún mi láti yọrí ṣé ìwọ nìkan èèyàn kan máa jà wá dé àbí kò sí contribution àwọn tó jà wọn ara wa nínú àwọn nǹkan tó ń ṣe. ṣé bí wíńgì tí kálukú ń gbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣé wíńgì tẹ́mi ń gbá ọ̀lẹ́ láíláí gbá àti èdèjọ́ gbèdé àkíyàmà ni. nàìjíríà kó wà lamẹ́ríkà tó máa wà ní nàìjíríà at the same time tí ọ̀rọ̀ méjì lè dúró méjì. ọlọ́run o. kó lọ farabalẹ̀ kó dẹ̀ mọ̀ nǹkan tó ń sọ tí ó bá lè dá sí dákẹ́ àtijọ́ àtijọ́ ń fà á yẹ ẹ́ sí dẹ̀ miss absent yẹ wọ́n rí ẹ lọ́n gbé ẹ̀ tó bá rí ọba pẹ̀lú. yes bẹ́ẹ̀ bá fẹ́ píìsì ṣé ọ̀nà tí yẹn máa gbà make píìsì nìyẹn. kó máa bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú kọ́mí. ẹni tí wọ́n bá bí pọ̀nrí bàbá ńlá bàbá rẹ̀ ọ̀rọ̀ yẹn ju ẹ lẹ́nu lọ kó sì padà sí ọ lẹ́nu. kí ni rọ́bìṣì yẹn kí láì mọ̀ wọn ara. now mo wá fẹ́ sọ nǹkan fún yín sí bàbá ẹ sọ náà dárí ìran gbogbo everybody link kan wà tọmọ máa send sí yín ẹ má tẹ link yẹn mọ́lẹ̀. ok no problem ẹ já máa sọ yóò ní lábẹ́ aṣọ. so inshallah ọlọ́run ṣe dáadáa gbogbo wa. ẹ ṣeun jazakumullahu khairan ọlọ́run bá dúpẹ́ fún yín pẹ̀lú ògo ọlọ́run. ọlọ́run bá dúpẹ́ fún yín Allahu yukrimukum. máa halẹ̀ mẹ́mi o èmi máa halẹ̀ mẹ́mi o bọ́ halẹ̀ mẹ́mi ọ̀tẹ̀ tó yóò dìjà òdodo lọ́gbọ́n èmi èkó rù kábàáyì jẹ èmi kí ni dáwọ́ kí á mi sọ ó kéèké má pẹ́ mọ́ ó dà àdàdó báyìí ẹsẹ̀ òǹkẹ́ ìjàsákùn lọ́kùnrin àlùkáyì ẹ̀rá gbogbo ẹ̀yin tẹ́ wà lé péjì lálẹ́ yìí kálukú yín ẹnikẹ́ bá wa ṣe rẹ̀ ọlọ́run wọlé ànábì yóò gbàdúrà wa pẹ̀lú gọlọ́n ẹ̀nà ọ̀dìnà hádà wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.